Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, mo kí yín ní ìkẹtì ọlá àti ọlà. Àwọn ọmọ ìyá mi nínú Islam ò kìí ṣe Mùsùlùmí nìkan o. Gbogbo ọmọ ìyá mi tó bá ń fẹ́ fọkànbalẹ̀, àwọn ni wọ́n wà nínú Islam. Kí ni Islam? Peace, ìfọkànbalẹ̀, ìtòrò. Bẹ́ẹ̀ ni, gbogbo wa là ń fẹ́ fọkànbalẹ̀ àti ìtòrò. Ìtàn mi kékeré ti alẹ́ yìí, ìtàn mi ní Club 99. Kí là ń pè ní Club 99 yìí? Ẹ bá mi ká lọ nínú ìtàn náà. Ọba kan ni o, ó lówó, ó lọ́lá, ó lọ́rọ̀, àmọ́ inú ẹ̀ ò dùn rárá. Ìdùnnú kan ò sí lọ́rọ̀ ẹ̀. Ó wá ní ìránṣẹ́ kan. Gbogbo ìgbà nínú ìránṣẹ́ yìí máa ń dùn. Bó bá kọrin láàárọ̀, á kọrin lọ́sàn-án, á kọrin lálẹ́. Gbogbo ìgbà tí kábíyèsí bá ti ń rí ìránṣẹ́ náà ṣá ni inú ìránṣẹ́ náà máa ń dùn. Kábíyèsí bá pe ìránṣẹ́ yìí. Kí ni ohun tó tiẹ̀ máa ń dùn nínú ẹ̀? Ìwọ ọmọkùnrin, lọ́sàn-án tó lóru ló fi ń dunnú. Kábíyèsí o, kádé pẹ́ lórí. Ṣé gbogbo owó tẹ̀ ń fún mi yìí náà kò tó ohun tí mo máa dunnú lé lórí ni? Owó tẹ̀ ń fún mi yìí, mò ń bọ́yàwó, mò ń bọ́ ọmọ, èmi náà ń jẹ, mò ń mu. Kí ni ò tó ìdùnnú fún? Òun ló ń dùn mí nínú tí n fi ń dunnú lójoojúmọ́. Òpùrọ́ nìwọ ọmọkùnrin yìí o. Tí ò bá ṣàlàyé ohun tó ń dùn ẹ́ nínú fún mi, kó má ṣàìjẹ́ yí pé wọ́n ò bẹ̀rí rẹ gbẹ̀yìn ni. Mo gbẹ̀ ẹ́ láyè kó o tètè jẹ́wọ́ fún mi nǹkan tó ń dùn ẹ́ nínú yìí. Ló bá ránṣẹ́ lọ pé kan lára àwọn ìjòyè ẹ̀ wá o. Ó ní, ẹ wo arákùnrin tí ó ń bá mi ṣiṣẹ́ yìí. Gbogbo ìgbà nínú ẹ̀ máa ń dùn bó tiẹ̀ ti lè ṣe jẹ́ pé kò ní owó lọ́wọ́ tó. Ẹ wá dúró owó bàǹtìbàǹtì tí mo ní. Inú mi ò dùn látàárọ̀ dalẹ́ rí. Ní ìjòyè bá ní, kábíyèsí, kò ì tí ì wọ Club 99 ni. Kábíyèsí ní èmi ní ń jẹ́ Club 99. Ó ní ó dáa, ẹ bá wá góòlù owó, kẹ́ ẹ gbé góòlù yìí sẹ́nu ọ̀nà ẹ̀ níbi tó jẹ́ pé tó bá fẹ́ jáde báyìí ó máa kọsẹ̀ bá owó yìí ń bẹ̀ ni. Kábíyèsí bá ṣe bẹ́ẹ̀. Wọ́n bá kó 99, ọgọ́rùn-ún ó dín ẹyọ kan góòlù. Wọ́n kó sínú ọ̀kẹ́, wọ́n lọ gbé sẹ́nu ọ̀nà ẹ̀ pé kò sí bó ṣe lè fojú fò tó bá fẹ́ jáde. Bọ́kùnrin ṣe rí owó yìí nìyẹn ní àárọ̀ bó ṣe fẹ́ jáde. Ló bá sáré padà sínú ilé wùrùwùrù ló pè ìyàwó ló pọ̀ mọ́. Ẹ jókòó, ẹ bẹ̀rẹ̀ sí ní kawó. Ó yẹ kán lọ bí iṣẹ́ ni o, kó ní kálukú ọmọ lọ sí skúlù kí ìyàwó gba bí ọjà lọ. Owó ni wọ́n jókòó sílé náà ń kà. 99 ni, ọgọ́rùn-ún ó dín ẹyọ kan. Ó kẹ́ ẹyọ kan kó pọ́gọ́rùn-ún, ẹ máa wá tú gbogbo ilé bóyá àrí ẹyọ kan tó kù. Ńgbà tó ń tọ́jú ẹyọ kan tó kù sínú ilé ń boná ti fẹ́ rí. Ọkọ bá ní, ó dá o, kówó yìí lè pọ́gọ́rùn-ún. Mo ní láti tètè tẹra mọ́ṣẹ́ ni. Ilé tó ti ń tòrò tẹ́lẹ̀ tí ò sí wàhálà, ilé bá dilé ìdààmú, ló dilé ariwo. Lọ́kọ bá kíákíá wùrùwùrù. Mo ní láti lọ bí iṣẹ́ ni, ló ti jágbe mọ́yàwó. Ó yá ìwọ náà gbọ́nú ọjà ẹ lọ. Ló ti jáde mọ́ pípípí. Lódì wùrù wàrà. Òun kánjú lọ bí iṣẹ́ ni, owó yìí gbọ́dọ̀ pé. Ó débi iṣẹ́, kàkà kó kọrin tó máa ń kọ kó kọrin. Ló bá bẹ̀rẹ̀ sí sáré mú gbogbo ẹ̀ ló fi ń gbára wọn gbàgbàgbà gbùrùgbùrù ló kóró ojú ló ṣiṣẹ́. Iṣẹ́ tó yẹ kó ṣe ní àárín oṣù kan, ó fẹ́ ṣe gbogbo ẹ̀ níjọ́ kan kó lè gbowó yìí. Kọ́gọ́rùn-ún yìí lè pè, owó tí ò sọnù. Ó bẹ̀rẹ̀ sí wá. Ó ṣiṣẹ́ akóró ojú. Kábíyèsí kọjá kódà kò rí kábíyèsí kò kọrin. Kábíyèsí ń wò pé ẹni tí a gbowó fún tó yẹ kínú ẹ̀ dùn, kàkà kínú dùn. Kàkà kó bẹ̀rẹ̀ sí sinmi ṣe ló wá tún wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bọ́ra. Ló bá ránṣẹ́ lọ pè ìjòyè pé ọ̀rọ̀ ọkùnrin ó yà òun lẹ́nu. Kí ni ìdí tí ọkùnrin yìí fi wá ń ṣe bó ṣe ń ṣe yìí? Ńṣe ló bẹ̀rẹ̀ sí kanra mọ́ gbogbo èèyàn, ló ń jágbe mọ́ gbogbo èèyàn wùrùwùrù ló ṣàfẹ́ kó kàn ṣáà máa ṣiṣẹ́ lọ nìkan ṣáá ló mọ̀. Ṣé bóyá kó sinmi ni ládùúrú owó tó rí? Ìjòyè náà dáhùn pé ó ti wọ klọ́ọ̀bù nìyẹn, welcome to Club 99. Pé ó ti join ní klọ́ọ̀bù ni. Kábíyèsí ní òde lá Club 99 yìí yé mi.
ó ní ṣé ọ̀rẹ́ ni tí ò ní owó lọ́wọ́ ó ní á ní ìtẹ́lọ́rùn pẹ̀lú bàun tó rí. Ó ní ṣùgbọ́n níjọ́ tí owó bá ti tẹ èèyàn lọ́wọ́ báyìí àwa fẹ́ máa wá ẹyọ kan tí ò sọnù yẹn kun, èyí tí ò sọnù la fẹ́ máa wá kiri pé èmi ni mo rá dúró owó yìí, tí n bá tún lè ṣiṣẹ́ báyìí, tí n bá ṣe báyìí, tí n bá ṣe báyìí owó yẹn á lè pè. Ó ti wọ klọ́ọ̀bù nìyẹn. Ibi tí a ti ń lé owó yìí kiri à gbàgbé àwọn ọmọ wa, à gbàgbé àwọn ìyàwó wa, àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́. Ikán rárá máa fi mọ́ wọn. Òun náà ló ń ṣe kábíyèsí tó ní gbogbo owó tínú ẹ̀ ò dùn nítorí ó sì ní ohun tó ń lé tí ò tí ì bá. Nísìnyí alákùnrin tó ti nítẹ́lọ́rùn ó ti wá rówó ń sìn, owó yìí ti wá dalé ayé ẹ̀rù. Ẹni tó máa fìfẹ́ báyàwó àti àwọn ọmọ lò, ó dẹni tó máa kọ́ wọn lójú jáde. Ẹ jáde kíákíá, mi ò gbọ́dọ̀ léètì, mi ò gbọ́dọ̀ pẹ́, mi ò gbọ́dọ̀ ṣe, mo gbọ́dọ̀ ṣe, owó yìí gbọ́dọ̀ pé, owó yìí gbọ́dọ̀ mọ̀. Ó débi iṣẹ́ náà, gbogbo orin ìdùnnú tó kọ kò sáyé orin mọ́. Kùrùkùrù tìkára ló fi ń ṣiṣẹ́ kówó ilé pè. Owó náà ò dẹ̀ ní pé nítorí dúníyà ni, àlé ìbá ni. Ọlọ́run kó ṣàánú gbogbo wa o, kó ṣàánú wa o, kó jẹ́ ká ṣiṣẹ́, kó jẹ́ kówó pé sí wa lọ́wọ́ o, kó jẹ́ ká ṣiṣẹ́ sí ilé wa tá à ń lọ, ká má sọnù sájò yìí torí àjò yìí ń gbé èèyàn lọ ní bíi Facebook. Tábàárẹ́ni tó sọnù gba Facebook ló èèyàn lè wà ń bẹ̀ látàárọ̀ títí dalẹ́ tí ò ní mọ ohun tóun ń ṣe. Ọlọ́run kó ṣàánú wa, kó má ṣe lé ayé wa ní Facebook o. Bàbá dúníyà Facebook ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó lè sọ ọmọ nù. Ẹni tí ò bá mọ ohun tóun ń ṣe lè wà ń bẹ̀ látàárọ̀ dalẹ́, especially àwa tá wà nílùú òkèrè tó jẹ́ wípé bóyá là ń sanwó íńtánẹ́ẹ̀tì. Ọlọ́run kó ṣàánú wa o. Òkè fáyàṣà ìdídì nínú ayé wa, kó fi wá lọ́kàn balẹ̀ o. Wábìláù tàòfíkì, alhamdulillahi rabbil alamin.